Esse. Amolo. Não. É Coreia. Ai, meu. Adi. When he's talking, don't record anything. When he's talking, just let It's for him, not for him. If it is live, what is? If it is live, no, imagine live content. video. Ìwà gbélé-fò ni wá sílẹ̀ o, ìwà ènìyàn. Ìwà gbélé-fò ni wá sílẹ̀ o, ìwà ènìyàn. Àṣírí ti tú, a máa ti rójú ayé. Ilẹ̀ ti mọ́ lọ́rùn síta gbangba kò ní lọ o. Tó bá lówó lọ́wọ́, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá ní láàrin, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá bímọ láyé, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Tó bá rówó ná, wá lọ́rẹ̀ tó pọ̀ o. Bí táwọn dé ọ̀rẹ́ àṣàlù, wọn làwọn ò mọ̀ ẹ́ mọ́. Ọmọ ń ṣe ìdílé bàtú táyé. Àwọn ìlú Ìṣàgámù olómù bàbá oníyẹsùnmù náà ṣe dáadáa fún wa. Mo máa wá sílùú Rẹ́mọ̀ ní Màṣọ táyé. Rẹ́mọ̀ sì máa wá onímọ̀ jẹ́ lọ́jọ́ ènìyàn ọmọ ṣe níbẹ̀ lọ́yẹ̀ sí Báṣu. Gbogbo nǹkan náà máa ń ṣe nílé ayé táyé. Ẹ jẹ́ ká máa ṣe inú kan mọ́ ọ́n bàbá oníyẹsùnmù tó bá ṣe bí. Má expect àdúrà máa yùn sùn. Tó bá ṣe dáhùn, tó bá ṣe pé má expect pé ọmọ ṣe níbẹ̀ àdúrà ní kó má retí. Ọmọ ṣe níbẹ̀ kọ́rẹ́ sí táyé. Ẹ̀yin ọmọ Ṣàgámù, mo dúpẹ́ especially lọ́wọ́ nọ́rẹ́bù ilẹ̀ my brother ó ká ó ọ̀nàrẹ́bù yàbẹ̀lẹ̀ ọ̀nàrẹ́bù lọ́rùn olóko ló pa màálù ó lọ tí ó pèrò ọ̀nàrẹ́bù yàbẹ̀lẹ̀ gbogbo jíjẹ múmu èyí ó kàn mí. Ó tún wá fún tẹ́lọ̀ lówó bàbá oníyẹsù kọ́rọ́ sọ fún mi. Ọmọ ṣe ní tẹ̀. Ó ní ìránṣọ sí máa èsì lọ́rùn. Ó tún ra bàtà fún táyé sábẹ́lẹ́. Adébọ́lá mi jẹ́mi ìjáfẹ́rẹ́ o. Ó ní bàbá Yéṣu mo wá mórí ni. Ìjọ orí kíní mo ṣe fún sábẹ́lẹ́. Olóńdọ́nà rẹ̀ kù yíyá 2019 tó ń fẹ́ dìbò náà rẹ̀ kù lákòókò ó ní bàbá Yéṣu ẹ wá kọrin fún wọn lè ló kọ́kọ́ pè mí
ó lẹ́nìkan pẹ́ tó ń já sábẹ́lẹ́ ó lọ́mọ òun ni o àbúrò tòun ni o mo bá pe síkò mo ní ṣe tó tọ́ ó ní náà lólùkọ́ yẹn sí ẹ̀wọ̀n akọrin fún wọn a ṣe nínú stadium láì mọ̀ pé sábẹ́lẹ́ owó tán fún mi níjọ ẹ máa so wọ́n ní táyé ẹgbàá bẹ́ẹ̀ ẹ máa jẹ́ ó ní mo ń jẹ ní èmi máa so ó ní mo ń jẹ ní èmi táyé. Báwọn kan ṣe pé sábẹ́lẹ́ pé má ṣe pàtí fún kọ́rẹ́nsì kò dáhùn sábẹ́lẹ́ ṣe náà ní gbàǹso ó ṣe wọ́n dúpẹ́ sábẹ́lẹ́ mi máa ẹ̀ brọ́dà dé wọ́n ó tún wọlé 2023 ó máa parí ẹ̀ láyọ̀ 27 tó bá di 27 Musa rẹ́ẹ̀pù là ń bèrè rẹ́ẹ̀pù là ń bèrè inú 6237 large láti ṣèyí ìyẹn ní Ṣàgámù yẹn mo ṣe é bínú sábẹ́lẹ́ wá ti rẹ́ẹ̀pù àmì o ó máa pàṣẹ sábẹ́lẹ́ l'Àbújá wá di gómìnà ó máa ṣe gómìnà l'Ógùn state ó máa ṣe gómìnà l'Ógùn state gbogbo èèyàn tó bá ti ní gbàgbọ́ mi o mo sọ gidi tán Yéésù ọmọ òṣè bínú ìyẹn lẹ́pẹ́ o bínú mi ṣe dùn yóò dáyé ìwọ tó bá ní fóònù lọ́wọ́ tọ́nà fún ẹ o pé ogun ayé mi tán láti ní ogun ayé mi ti tán láti ní Yéésù mo tọ́nà ògo ìwọ tó bá tọ́nà fóònù ẹ ó ti tọ́nà ògo iná ẹ máa tàn sí ti dáadáa ní ìwọ tó o bá tàn Yéésù wọn ní dandan ṣùgbọ́n tó o bá nígbàgbọ́ pé mi tèrò bá ti pọ̀ bàbá ní Yéésù nàdó àti gbà iná fóònù yìí inú ayọ̀ mi kó tàn kó ṣù yìí kó tó parí iná yóò ti pọ̀ o ìwọ tí náà yọ ẹ fẹ́ tọ̀ lọ́dún yìí 2025 yìí náà iná mi fẹ́ tọ̀ nínú fámìlì mi iná mi máa tọ̀ nínú fámìlì bá mi mú fóònù mi jọ fóònù mi dà ó ní kúrẹ́ iná mi máa tọ̀ lọ́dún yìí jẹ́ tọ̀ fóònù mi ó fẹ́ fi iná ayọ̀ ìwọ náà gbogbo mi bẹ́ẹ̀ iná ayọ̀ yẹn má ti ń tàn má jẹ́ kí iná tèmi kú bẹ́ẹ̀ o iná ayọ̀ mi tọ̀ lẹ́ni o ìyẹn ní Ṣàgámù iná ayọ̀ kọ́rẹ́nsì ń tọ̀ lé iná ayọ̀ tèmi á tọ̀ o iná Musa ayìmí iná olóòkà kéré bàbá àṣìwò ẹ̀ ṣe rè ẹ̀ ní fóònù lọ́wọ́ ìyá ń tẹ ìwọ tó bá ti tọ̀ ó gan nìyẹn o àmọ́ ṣé bó ti wù kó rí o káàsì bó ti wù kó rí ìgbà yòóṣù bó ti wù kó rí o inú ọ̀pẹ gbọ́ ní màrìwò ti ṣẹ̀ṣẹ̀ ayé mo wáyé o ìrọ̀rùn lèmi ó fi gbé bẹ́ẹ̀ mo fi gbé bẹ́ẹ̀. Oya ìwọ tó bá ti fẹ́ kó tètè kú náà tètè pa. Tó bá fẹ́ kí náà tètè kú tètè pa. Eléyìí ó máa tọ̀ tí mo máa kọrin tán. Lápá kan orí ẹ ti dàrú òní fún. Ẹ ṣe ẹ pàtẹ́wọ́ lọ́dún ìwọ̀n á pàtẹ́wọ́ ayọ̀ fẹ́mi. Ẹ lè ń sọ tì í mo ní lọ́dún yìí èmi mo ní wọ́n á pàtẹ́wọ́ ayọ̀ fẹ́mi lọ́dún yìí. Wọ́n lu ẹ ṣe mo dúpẹ́ o brọ́dà mi ní pàdé náà lẹ́sìn ni wá Síkò ọkọ̀ Yaba Sunday China àbòkí kárẹ́nsì ọmọ ọmọ wa àbúrò ìyàwó ẹ̀yẹn kárẹ́nsì ló máa fẹ́ Síkò àbúrò ìyàwó ẹ̀yẹn tó wá kò ọkọ̀ yà ńlá Síkò ti change but àwọn ìlú dà ọba lọ́la wọn lu a máa kọrin ẹ máa wọlé inú wa ń dùn ẹja bá a sọ̀rọ̀ inú wa ń dùn ẹ ṣe bẹ́ẹ̀ dè fẹ́ mi ní Jẹ̀bú tí mi ń sọmọ Jẹ̀bú màá forí bẹ́ẹ̀ bí lèmi gbogbo ni máa kọ
ọba lọ́la concept ìbáyé lọ́dà wa ní ọlọ́wọ́ àwọn tó wà bíi mandate ọlọ́wọ́ àgbàlẹ̀ yín lọ́wọ́ wọ́n máa kú tán ẹgbàá bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ nígbàgbọ́ tẹ bá nígbàgbọ́ ẹ máa ṣe báyìí lọ́ọ́dà gbogbo àwọn tó wà bí obìnrin wà bí ọkùnrin ògo yín á yọ níṣẹ́lú ẹgbẹ́ yín ìràwọ̀ yín á yọ ọlọ́run á fà yín yọ torí inú ọ̀tá lẹ́wà ọlọ́run á ṣe kiri nínú yíyan ẹ máa dọ̀bà bẹ́ẹ̀ ṣe ẹgbà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ rẹ kó bá mi sọ páàmì wọ́n tó bá ti ṣàdúrà fẹ́ nìkan tó bá ti sọ páàmì o fẹ́ kájọ ẹgbà wọ́n lu ògo yìí ti yọ lónìí ẹ sọ páàmì ẹ̀yin olùgbé ẹ máa sọ ẹ sọ páàmì ẹ rí mi ẹ dẹ̀ mú mi pé ìjọba ẹ̀ síkò ẹ dẹ̀ ṣe léyìí síkà ẹ̀ síkò àdúrà tí mò ń ṣe fún wọn lùyìí ó ti bá yín àdúrà tí mò ń ṣe fẹ́ gbọ́n yìí àdúrà tí mò ń ṣe fẹ́ gbọ́n yìí ó ti bá yín síkò ẹ̀ gbà bẹ́ẹ̀ mo ò ní kọ́bọ̀ ń bí ẹ̀yin lẹ gba irinṣẹ́ ẹ̀yin lẹ ṣe oúnjẹ ẹ̀yin lẹ rọtí mo fi Ọlọ́run búra akọgun ṣé mo pè yín pé mo fẹ́ ṣe pàtì balẹ̀ ṣé mo pè yàn ẹ̀ta ni mo pè yín bí mo fẹ́ ṣe lọ ẹ̀yin lẹ fún gbogbo èrò because mi ní gbàgbọ́ mi ò gbàgbọ́ o àfùgbà tí mo dé bí mo ti dé ti gbàgbọ́ mi bọ́lẹ̀ ẹ̀dùn mọ́tò tí mo tó ráwọn èèyàn ọdún ògo yín ayọ̀ ògo yín ayọ̀ àwọn ọmọ yín ayọ̀ síkò ìsáká ọ̀rẹ́ mi ògo yín ayọ̀ ẹ ṣé mo dúpẹ́ thank you very much. ìwọ tó bá ní pé àdúrà yẹn ọgbà jẹ́ kí n ṣépè fún ìyá rẹ̀ bàbá lọ́ọ̀yà ṣé bàbá ọlọ́run rẹ̀ pè wá ẹ bẹ́ kú lórí bàbá ọlọ́run àbẹ́yọ̀ máa ń pè rẹ̀ bàbá lọ́ọ̀yà tí ó bá ṣe lọ́ọ̀yà ní ẹ̀yà. àwọn tí ẹlẹ́jà wọ́n so spẹ̀ gbogbo Ṣàgámù ọ̀nà àdà. Jẹ́ríkò àwọn tí Jẹ́ríkò ọmọ ológun Jẹ́ríkò Ajáàpé ọmọ ológun Jẹ́ríkò alájí 2024 kí ló dé bàbá láì ọ̀ràǹdà ọmọ ológun Jẹ́ríkò Ajáàpé Jẹ́ríkò ọ̀là kò ṣòwò náà wá bí inú wa ń dùn akọrin lánàá a ṣe ń jẹta a tún máa ṣe láti wẹ́ẹ̀sì a máa kọrin lẹ́gbàá ṣùgbọ́n ní kọ́ mọ́ pè wá ní ẹ máa pè wọ́n pé ẹ má na ogun ọ̀bọ̀n yẹn Ọlọ́run á dá láàrin wa. Ọ̀túnba ọ̀nọ́ọ̀sì Jẹ́ríkò Ọ̀túnba ń bínú ayé láti London ẹnjìnìá bẹ̀rẹ̀. ó sì kú gan. ẹnjìnìá. Eluku. 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 This is a camera. So bad. So bad. Saka. Kùbẹ̀tì kan ló dùn. Láàrin Saka ló ya ogun táwa ń gbé. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Ọ̀dàdàrí ẹ̀ ní kúrú. Ẹ ṣe ìrá láti.
Màá lọ ṣeré sálẹ̀. Lálá ìlómìnì láì ní ṣẹ̀gẹ̀rẹ̀ o. Kí ló wá wá? Tó bá ti wá fi jòkó wọn máa tiẹ̀ ṣubú. Wá tójú ẹ mọ́lẹ̀ wọn máa tiẹ̀ dànù. Lálá ìlómìnì láì ní ṣẹ̀gẹ̀rẹ̀ o. Kí ló wá wá? Tó bá lọ́wọ́ fi jòkó wọn máa tiẹ̀ ṣubú. Wá tójú ẹ mọ́lẹ̀ wọn máa tiẹ̀ dànù. Ebi ìyàpá yín tẹ bá lè rò pé igbó kí n máa ṣe tèmi láàyè. Ìyá rẹ̀ á jẹ́ yín. Pé igbó kí n máa ṣe tèmi. Lẹ́yìn ìgbà tẹ́ bá fọ́rùn àwa tí wọ́n rìn amáyán. Kọ́yẹ́sì nínú àbáyé ìgbọ́mọ rẹ ní tó ń kí. Ó dún bí egúngún. Ó fọ̀hún bí òòṣà. Ó lóun fẹ́ jà ọ́. Ẹ jọ̀wọ́ ẹ má bá jà ọ́. Ó sọ pé òun fẹ́ jà ọ́. Ẹjọ́ yẹn máa bá jà ọ́, ìlara ló ń ṣe, bẹ́ẹ̀ni kan máa jẹ ewúrẹ́, ẹnìkan lè jágùn tán, ẹni máa kú lọ́la, èmi ò ní bá wọn jà, àṣírí eléyìí o, ẹ fẹ́ bọ̀, ò ní bá wọn jà, ẹ sọ mú, sọ bá lágbára máa mẹ́rọ̀ bàbá, oníjọ́ tó ti ń jà ẹni kọ̀ọ̀kan ọ̀nà ń rí. Musa kúrọ́ ti máa já sí ìdójẹ́ ìpolówó náà yọ pa. Yàrá lórí ìṣòdà dọ̀bálẹ̀ o, òkú pátápátá lóòdà dọ̀bálẹ̀ o. Ìwọ tó bá ń gbọ́jú tó lọ́sọ̀gbọ̀ owó, àbí tó lọ́sọ̀gbọ̀ kìkì nítorí sáà. Ó dàbí ẹni tó kó oṣù ọdún kan. Tó wà lọ́sán láàrin oṣù kan pé oṣù mọ́kànlá. Àbí ìṣe wa láàrin o. Tí ó bá sọ̀rọ̀ àpàdà wà tán o, owó àtàjọ lọ́rùn. Àwọn ṣe gbogbo ayé kan ló ń ja òun ni. Àwọn ṣe gbogbo ayé kan ló ń ja òun ni. Àwọn ṣe gbogbo ayé kan ló ń ja òun ni. Wo ìgbésí ayé bẹ́ẹ̀ látọjọ́ tí wọ́n ti bí mi. Ó dẹ̀ ń tọ́ lọ́nà ọ̀run torí pé kò lọ títí. Àlòjù sáyé a máa ń padà lọ́jọ́ kan. Àìtó ọmọ yìí báwo ló ṣe lò náà? Ìjà olórí gbọ́dọ̀ àbọ̀ tí lẹ́ mọ́gbà. Ṣé olóráyé jẹ́ abọ́dẹ̀ tí jẹ́ máyé? Wọ́n lu ìgbésí ayé bẹ́ẹ̀ látọjọ́ tí wọ́n ti bímọ. Ó dẹ̀ ń tọ́ lọ́nà ọ̀run torí pé kò lọ láíláí náà. Àlejò sáyé báwo ló ṣe lò náà? Yá lórí gbàdọ̀ wòmí ṣé wọ́n ló ráyé jẹ́ abọ́dẹ̀ tí jẹ́ máyé? Jẹ́ríkò lè jẹ́ mí máyé. Ní tèmi kò lè ṣeé ṣe, kò lè bá sí, kò tiẹ̀ lè bá sí níbi iṣẹ́ music. Mo dúpẹ́ mọ̀ ra tèmi wá o. Inú onímùtì mo ti bá wọn gòkè àgbà. Ẹ̀yẹ́ wo mi àti pé mo ní bàdì kan, ọ̀rẹ́ mú lẹ́ni wá, òrìṣà lórúkọ rẹ̀ ń jẹ́ o. Tí bá ti wá kọ́ ìyá sọ pé kí n kọ́ ọmọ sí. Èdè ìlúmí náà ni o. Ọmọ kú bá ń ṣe ìbá èdè ìlúmí náà ni èmi ò máa lè dé mi ti lè sọ. Ẹ wo wọ́n lílé má ṣe èdè Jẹ̀bú, ẹ lè má ṣe èdè Ẹ̀gbá. Màáníà ó lè má ṣe Amẹ́ríkà kó sì tó kọ́ mi ń bẹ̀ kí n sáà má ṣe èdè ìlú wa. Táyé mo fẹ́ràn kí n máa fi Ìbàdàn kọrin kí n sáà má ṣe èdè ìlú wa. Sọfíà jẹ́nẹ́rà kí n sáà má ṣe èdè ìlú wa. Musa mo fẹ́ràn kí n máa fi Ìbàdàn kọrin kí n sáà má ṣe èdè ìlú wa. Erédù kí wọ́n sáà má ṣe èdè tiẹ̀. Táyé mo fẹ́ràn kí n máa fi Ìbàdàn kí n sáà má ṣe èdè ìlú wa. Ẹ̀yin ọmọ gbó ó yẹ jẹ́ ká ṣe é pé àfúnra wa ọlọ́pàá jà ṣiṣẹ́.
ọlọ́mọdé sì jẹ́ ọlọ́mọdé sì mọ ẹ bá mi sàmì o ẹ sàmì o ẹ sàmì o ẹ sàmì o ẹ sàmì Paso èmi sọ́jọ́ òbí ẹ sàmì o ọmọ mo sọ́jọ́ òbí mo pé 20 dáyọ̀ lórí Yusuf Paso mo pé 30 láyé mi o táyé mo pé 40 láyé mi o mo ṣe 41 42 43 44 mo ṣe 45 ayé tún gbọ́ wọ́n ṣe 46 mo ṣe 47 mo ṣe 48 mo ṣe 49 mo wá ṣe 50 láyé mi ọ̀tá ẹ̀ bá yọ mí o ṣèwọ́rí mi ní ọjà o ọ̀tá ẹ̀ bá yọ mí ṣèwọ́rí mi ní ọjà o. Ọ̀tá ìbáyọ̀ mi ó ṣèwórí mi ní ọjà o ọ̀tá ìbáyọ̀ mi níbi sí ṣèwórí mi ní ọjà o ọ̀tá ìbáyọ̀ mi ó ṣèwórí mi ní ọjà o kọ́rẹ́nsì ọ̀tá ìbáyọ̀ mi ṣèwórí mi ní ọjà o wọ́n pé mílíọ̀nù tó ń dìde wọ́n pé 100 tó ń dìde mi wò wọ́n o ọ̀tá ìbáyọ̀ mi ṣèwórí mi ní ọjà o ọ̀tá ìbáyọ̀ mi kọ́rẹ́nsì ṣèwórí mi ní ọjà o. Paso ọ̀tá ìbáyọ̀ mi ìwérí mi ní ọjà o ọ̀tá ìbáyọ̀ mi ìwérí mi ní ọjà. Ebori ababo abapuri sansire. Orí agbe amaja afagbe. Orí amagbẹ́lómi ìdòlówó ní kíá. Orí amagbẹ́lómi ayáwèrè o. Orí aṣẹ́ni tó ń ṣiṣẹ́ tọ́lẹ̀ o. Orí ló máa gbọ̀mọ̀ lówó. Ó padà sí tọ́jẹ́. Orí tó gbọ́ máa làgbà fò. Orí tó gbọ́ máa pàpẹ́ta Yéṣu òwò tó wá di gómìnà. Orí. Ebori náà bá polisa sílẹ̀. Orí agbe amájà àfàgbé. Orí àlùkò amájà àlùkò.
orí mi ga fún mi òye sówó kórì ọlọ́lá àpapọ̀ mi rán níṣẹ́ kí n má sàbó má gbà bẹ́ẹ̀ pé mi ò. Ìwọ tó bá ní bàgbọ́ torí ẹ̀ mú yé orí. Orí ọ̀tẹ̀lẹ̀ lórí lọ́bí tí wọ́n ti pa yé orí. Orí ọ̀tẹ̀lẹ̀ lórí nínú ilé tí kò jẹ́ òwúrọ̀. Orí àti jáde bábo ní Yéṣu mú kílẹ̀ tó sùn. Onítọ̀ wá dolówó ṣàánú mi ò ọlọ́run. Wá ṣàánú mi ò ọlọ́run. Ẹ̀wọ̀n láyé ìkúnlẹ̀ ábíàmọ̀ ọmọ bẹ́yìn o. Sátì àmọ́ ni o. Bá mi gbógun táwọn tó ń gbógun tì mí o ọlọ́run. Ìjàmbá tó ń bá mi jà bábo ní Yéṣu mú ọlọ́run o. Àbí tí bá lọ́dún méjì ní òun. Ṣùgbọ́n béèyàn bá lẹ́ni nímọ̀sán tó bá rojọ́ ààrẹ ẹ̀bí wọ́n dé onítọ̀ fún o. Ṣẹ̀kún omi dẹ̀rìn ò ọlọ́run. Ogun àkúrọ́ mọ́ ní ìtàkùn ní Yéṣu wò nínú 25 ṣàánú òyìn o. Mama jẹ́rìí Yéṣu fún o ọlọ́run. Àkúrọ́ mọ́ ní ìtàkùn ní báyìí. Ṣàánú mi o ọlọ́run. Ó tó bá dùn mí ju bàbá ní Yéṣu wò tó bá ṣòótọ́. Táyé wá fèsì tọ́nirán ló ń pa o. Tó o bá lọ́kàn dáadáa Yéṣu wò wá jábọ́. Ṣùgbọ́n èmi ò ní gbà ó mo kí. Èmi lẹ́ni dáyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe. Ṣùgbọ́n mo rí àánú ẹgbà Olúwarun ló gbà mí ṣe. Èmi lẹ́ni dáyé ti rò wípé kò lè dá nǹkan rẹ̀ ṣe. Ṣùgbọ́n mo rí àánú ẹgbà Olúwarun ló gbà mí ṣe. Èmi náà rè é Olúwa. Èmi náà rè é Olúwa. Èmi náà rè é Ọlọ́run. Èmi náà rè é Olúwa. Mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún. Mo wá dúpẹ́ oore àtọṣùmọ́ṣù. Mo wá dúpẹ́ oore ìgbà gbogbo. Èmi náà rè é Ọlọ́run. Olúwa. Màṣẹ mọ́ dúpẹ́ oore ìgbà gbogbo. Èmi náà rè é Olúwa o. Ọdún yìí èmi mo wá dẹni tó ń celebrate báyìí
Kí ni mọ̀dá mi ṣe fọlọ́? Bó bá jẹ́ tọ̀rọ̀ ìwé. Bó bá jẹ́ tọ̀rọ̀ ọpọlọ. Kò ní karú mi ò láyé. Àwọn sábòrí ànúgbà. Èyí tó kọjá òye mi. Bàbá alátìlẹ́yìn ni ẹ máa ṣe ó bàbá mọ́ nígbà wọn. Gbèsè ọpẹ́ mi pọ̀ yóò lè sọ́kọ́. Ṣùgbọ́n ó síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe. Bàbá alátìlẹ́yìn ni ẹ máa ṣe ó bàbá. Lọ́ba fi ń gbé nìyà kò ní karú mi o láyé. Bó sì jẹ́ tọ̀rọ̀ pọ́n lọ́ba fi ń ṣàánú kò ní pẹ̀lú mi o kọ́rẹ́nsì. Bó bá jẹ́ ti bíbí ni kò ní karú mi o rárá. Àmọ́ sáborí ànúgbà. Èyí tó kọjá òye mi. Bàbá alátìlẹ́yìn ni ẹ máa ṣe o, ẹ máa ṣe o, bàbá. Gbèsè ló máa ní báwọn ti lè sọ́nà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, bàbá alátìlẹ́yìn ni ẹ máa ṣe o, bàbá. Látijọ́ tí mo ti bá bọ̀. Látijọ́ tí mo ti bá bọ̀. Mi ò rírú ọlọ́run èyí rí. Mi ò mọ̀ nígbà. Látijọ́ tí mo ti bá bọ̀. Àdúrà. Tí mo ti bá bọ̀. Mi ò rírú ọlọ́run ọba. Ọmọ nígbà. Ọlọ́run èyí ni. Bàbá sórí báyìí ṣe dáàmú àrùn sórí bàbá báyìí ṣe pẹ́ẹ́kùn mi. Bàbá sórí báyìí ṣe gbòòrò mi sórí bàbá báyìí ṣe dùkú mi. Ìdógún kó wá jà fún mi àdúrà. Bàbá sórí báyìí ṣe dáàkú mi sórí bàbá báyìí ṣe dùkú mi. Bàbá sórí báyìí ṣe dáàkú mi. Ìdógún kó wá jà fún mi.
Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá wọ íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bá wà láì ẹ máa rí pé ọ̀rọ̀ mi ní ìdí àdúrà bẹ́ẹ̀ bá débi wọ́n jẹ́ ń sinmi ibù ẹbí kan jẹ́ ń gbádùn irú oríwo lèmi ní dálé olúkọ ẹ̀ ń sìn ìyọmọ òṣèbínú ọlọ́run ló dá wọn òkè yìí báàgì ẹ̀yìn ní mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ariwo tún gbé ga o, kò ṣe bàbá lókè. Ariwo tún fi gbogbo ọpẹ́ mi fún. Wọ́n nígbà ọlọ́run ló dá wọn òjò yìí gbàgbé. Ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Tí ń bá kí lówùrọ̀ ọmọ ṣe bínú. Àbọ̀rọ̀ tí ń bá jẹ́ òbí sẹ́rìn wọn. Gbogbo àbúrò ní kó padà sọ́dọ̀ mi. Ṣùgbọ́n bí ń bá jẹ́ òbí sẹ́rìn wọn. Tó jẹ́ tí wọ́n jẹ́ tí ìwọ́mọ̀ wọn wá ká. Ìtọ́jú ẹbí pẹ̀lú ara, ìtọ́jú ọmọ pẹ̀lú ìyàwó, gbogbo ọ̀nà báyọ̀ ni wọ́n fẹ́ràn rí. Tó bá ṣe pé ní ìmọ̀ ń mú wa ká, ẹni bá ní mọ́mọ́ ààyè ṣẹ́gbẹ̀rin, ẹ̀bẹ̀ bó bẹ́ ọba olúwa rí. Dákun bá mi fún ọ̀rọ̀ mi sùúrù, kọ́lé jẹ́ra ààyè ṣẹ́gbẹ̀rin, kọ́lé jẹ́ra ààyè ṣẹ́gbẹ̀rin. Ọlẹ́jàrá ayé ṣẹ́bẹ̀rí, ọlẹ́jàrá ayé ṣẹ́bẹ̀rí, ọlẹ́jàrá ayé ṣẹ́bẹ̀rí. Gbogbo àdúrà sí mo gbà yìí, ẹ̀jẹ̀ àjò sọ́lọ́jà sọ́lọ́jà, ẹ lọ sábẹ́sì prayer, ẹ máa dé, ẹsẹ̀ ní rẹ́mọ̀ bí, ẹ lọ sẹ́ni sàgámù. Ẹ̀nà sọ́lé àlè, ẹ̀nà sọ́lé léèdú. Ọmọ ẹ̀sùn bá tẹ̀sí lẹ́wọ̀n. Ẹni kò fẹ́ kọ́ bọ̀. Sọ́lọ́dà sọ́lọ́dà ẹ̀nà sọ́sí sítórì. Ó bẹ̀rẹ̀ ẹ̀sọ́ ẹ̀ bá parọ́ fẹ̀. Bẹ́ẹ̀ bá parọ́ fẹ̀. A máa pàdé nù. Station. Ẹ máa kọ statement. Ọmọ mú ẹ máa kọ statement. Bàbá yẹ̀wò. Ẹ bá jẹ̀bi ẹ bá guilty. Ẹ bá lọ guilty. Ẹ sọ fún Bàbá Live. Aláàjì 24. Ajáwé. Èmi àtàwọn ọmọ mi. Station. Ọmọ olóyún lọ sí ọlọ́pàá.
ẹ̀rọ ọ̀hún lọ àwọn òbí sí. Ìyá ẹ̀rọ àtọwọ́ mi ní Canada. Ìgbókùn máa jáde òrùlé àwọn olùkọ́mọ́ èdè ìṣòwò. Ọdún ọ̀gá gbọ́ pẹ́ẹ́lí pẹ́ẹ́lí ìdìbò. Ojúmọ̀ ọmọ ní pẹ́ẹ́lí bọ̀ láti ìlú lè sọ̀rọ̀. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Sorry, mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed, and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.